gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masọyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Masọyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ìyá mi owó yín ní báyìí o ó tún bọ́ kọ̀ọ̀kan dé látọ̀dọ̀ àwọn remimatics kí lẹ wá nílò láti ṣe kẹ́ ẹ dá ìbéèrè mẹ́wàá kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ ẹ dẹ̀ mú káyín dáadáa. Ó ti dá lẹ́yìn bíi 20 ìṣẹ́jú sí ìṣẹ́jú 25 kẹ́ ẹ máa gbọ́kọ̀ lọ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan inú mi á dùn. àti àwọn gbogbo nǹkan tí Yọ́níwẹ̀ ń tà lóríṣiríṣi. Tẹ́ bá ṣètò ìkẹwàá lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ tẹ́ ẹ̀ fi èdè míì kún èdè Yorùbá sílẹ̀ ètò lẹ́yìn ètò àfúnyín nílọ́po owó lọ́nà 2. Ìyẹn dáa. Ìyẹn tún dáa. Ẹ sọ̀rọ̀ sí mi ò kàn tiẹ̀ gbọ́ yín. Ó tún dáa. Ìyẹn tún dáa. Tẹ́ bá ṣètò tẹ́ ẹ ṣe àmúlùmálẹ̀ èdè kẹwàá lẹ́gbẹ̀rún 10. Tẹ́sí níbèrè lẹ o. Ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá yarí délẹ̀ pa ṣe é lànà ni. Ó jẹ́ béèrè ayé á ṣe é lànà ni. Tẹ́ bá ní ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó sì kú lẹ́yìn. Tẹ́ bá ṣe ń dáhùn tẹ́ ń gbà wọ́n owó yín á tún máa gbé pẹ́lí lọ sókè sí. Àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tẹ́ wà yìí ni àwọn iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ Honeywell. Àwọn ni wọ́n ṣùgbà wá tí wọ́n rí wípé ètò yìí ń tẹ̀síwájú. Tẹ́ bá ti fún yín ní nǹkan tí Honeywell ń tà yìí báyìí tẹ́ bá ti jẹ tán ẹ lọ máa rà o. Mo nífẹ̀ẹ́ sí. Ẹ sọ̀rọ̀ sókè. Mo nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tó ń tà náà. Èwo lẹ fẹ́ràn jù? Mo lè sọ ní èdè Gẹ̀ẹ́sì. Mo lè sọ lédè Gẹ̀ẹ́sì. Ẹ sọ ní Yorùbá. Àwa náà ní Masọyinbo. Ó le díẹ̀ ṣùgbọ́n mo mọ̀ nǹkan tí mo fẹ́ràn. Ṣé ó dáwọ́? Ó dáa. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ jẹ́ kó yé yín ni wípé àwọn orúkọ fún oúnjẹ a lè fún ní orúkọ ní èdè míì bíi ìrẹsì báyìí ìrẹsì rice ìrẹsì kì í ṣe oúnjẹ wa kì í ṣe oúnjẹ Yorùbá. Ilẹ̀ Pọtugí ni wọ́n ti òkè tẹ́ ẹ sọ yẹn mo gbọ́ ẹ sọ sínú ẹ máa sọ̀rọ̀ sókè o. Ó ti dá ẹ sọ̀rọ̀ sókè o. Ilẹ̀ Pọtugí ni wọ́n ti mú ìrẹsì wá ṣé ó yé yín kì í ṣe oúnjẹ wa. Ó yé mi. A lè pè ní orúkọ míì ju ìrẹsì àbí ká dà pè láti rice sí ìrẹsì. Filẹ̀ mo fi yẹn yá yín ẹ dẹ̀ máa sọ̀rọ̀ sókè. Mo dúpẹ́ ẹ ṣé gan. Bí àwọn náà kò yẹ kán fi ẹ̀bà kán fún ní orúkọ Gẹ̀ẹ́sì torí ẹ̀bà oúnjẹ tiwa ni àbí sísì ẹ̀bà oúnjẹ wa ni. Iyán kò yẹ kó máa pè ní pounded yam kò mọ́pọlọ wá. Iyán ni iyán ń jẹ torí àwa ò pè taco ní oúnjẹ ní èdè Yorùbá. Taco là ń pè spaghetti là ń pè a kò lè dá pè spaghetti. búrẹ́dì là ń pè a fún ní orúkọ mìíràn bí àwọn náà ṣe yẹ kán fún àmàlà ní orúkọ Gẹ̀ẹ́sì àmàlà. Ìkọ́kọrẹ́ kò yẹ kán máa pè ní orúkọ Gẹ̀ẹ́sì. Noodles ni noodles ń jẹ́ spaghetti ni spaghetti ń jẹ́. Ṣé ó yé yín? Ó dáa. Kí ló kọ yín? Orúkọ mi ni Dolapo. Ẹ sọ̀rọ̀ sókè o. Orúkọ mi ni Dolapo. Omidan Dolapo. Omidan Dolapo. Bẹ́ẹ̀ni. Láti bo lẹ ti wá? Ní ìpínlẹ̀ Èkó, Bẹ́gà ni mo gbé. Ṣùgbọ́n Kwara ni mo ti wá.
ìpínlẹ̀ Kwara lẹ ti wá. Ẹ wá láti ìpínlẹ̀ Kwara lédè wá ń sí Yorùbá bíi pé ṣé Èkó ló bí yín sí ni? Ara Ṣé Kwara ló bí yín sí? bẹ́ẹ̀ ni. Ẹ wá ń sọ Yorùbá bí Èkó. Ẹ má bínú. Rárá kò síbi inú bẹ́ẹ̀. Mi kàn ń sọ wípé ó yàtọ̀ sí bá a ṣe ń sọ ní Kwara. Òótọ́ ni. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Ẹ rí bẹ́ẹ̀. Òótọ́ ni fa. súnmọ́ bí ẹ̀yin tèmi tẹ́ ẹ wà níbikíbi ní òkè òkun tẹ́ ẹ nílò ike láti máa fi gba owó láti máa fi ra nǹkan ní oríṣiríṣi ibi fún pọ̀pọ̀ ìṣẹ̀ṣẹ̀ ọdún tí ó ń bọ̀ lọ́nà yìí pẹ̀lú tímọ̀n. Ike tímọ̀n kò síbi tí ò ti ṣiṣẹ́ nílẹ̀ yìí àti lókè òkun. Kò wá nílò pé ẹ wà ní ẹ délé tán kẹ́ ẹ tó lò ó. Ibikíbi tẹ́ ẹ bá wà báyìí tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí í forúkọ sílẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń dé pápákọ̀ òfurufú báyìí ni wọ́n ń fún yín. Kẹ́ẹ̀dẹ̀ máa lò lókù. Ẹ rí pé ó gbìyànjú tí mo sọ ilé ìfún yín. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí í lo tímọ̀n lẹ́nu. Ẹ rí àlàyé kíkún ní àtẹ àgbàrún wọn tàn ní. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí í lò. Iṣẹ́ àlẹ́ ṣe ìyá rẹ̀. Mo jẹ́ olùbánidáná. Alásè, olópò. Ṣùgbọ́n mo tẹ̀síwájú díẹ̀. Ẹ tẹ̀ síwájú. Ibo lẹ tẹ̀ sí? Mo lọ sí ti àwọn ìlú. Ẹ sọ̀rọ̀ sókè o. Mo lọ ṣe ẹ̀kọ́ nípa iná dídá àwọn ìlú mìíràn. Níbo? Ní ìpínlẹ̀ Èkó náà mo ti ṣe. Ẹ lọ kọ́ nípa iná dídá oúnjẹ ìlú mìíràn. Ìyẹn ni wípé tí n bá ń fẹ́ oúnjẹ láti Ìjẹ̀bú ẹ lè ṣe fún mi. Tí n bá ń fẹ́ oúnjẹ láti Èkìtì ẹ lè ṣe fún mi. Oúnjẹ ọkọ wà tẹ́ ẹ lè ṣe. Ẹ sọ̀rọ̀ sókè. Kò sí sá. Bá mi yọ sáré. Oh my God. Ẹ fi sàálẹ̀. Ní sùúrù. Ẹ fi sàálẹ̀. Inú filẹ̀. Kí ló dé? Àbí ń ṣe gọ́ọ̀dù la yọ kúrò. Ẹ máa bẹ́tò lọ. Ká máa bẹ́tò lọ. Iṣẹ́ òpó tẹ́ ẹ̀ ṣe yẹn. Ọkọ̀ ńkọ́? Ó bá ń fún ọ níbẹ̀rẹ̀. Kí ló lófòfò ṣe fún yín? Òǹkà kélo? 1,330. Kí ni Yorùbá ń pè ní? Ẹ dúró. Ṣé ẹ ń lo aráyé fún mi ni kí n lè gbàgbé òǹkà tẹ́ mú yẹn? Mi ò rí. Mo bẹ tí bá mi pè ní. Ó dà mo pè ní Gẹ̀ẹ́sì ẹ pè ní Yorùbá. Ẹ ràn mí lọ́wọ́. Ó dà fún mi ní ìwé. Àti gègé. Ẹ gbà. 1,000 òun ni ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Kan. Igba lọ́nà márùn-ún. Igba lọ́nà márùn-ún. Ẹgbẹ̀rún kan ní 1,000. Ẹ wá ń lọ sí 100. 100 òun ni ọgọ́rùn-ún. Ogún lọ́nà márùn-ún. Ibẹ̀ láti rí ọgọ́rùn-ún 100. 200 ní igba. 200 igba. 300 ọ̀ọ́dúnrún. 300 ọ̀ọ́dúnrún. Kí ni mo pè ní ọ̀ọ́dúnrún yẹn? Ọ̀ọ́dúnrún. Kí ni mo pè ní ọ̀ọ́dúnrún? Ọ̀ọ́dúnrún náà. Ó dà 400 ní irínwó. Irínwó. Irínwó.
irinwó 400 irinwó 500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta torí 600 ní ẹgbẹ̀ta igba lọ́nà mẹ́ta Ó ti dà. igba lọ́nà mẹ́ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta yẹn ẹ̀ẹ́dẹ́ ó wá jẹ́ ẹgbẹ̀ta dín ọgọ́rùn-ún ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin torí 800 ní ẹgbẹ̀rin igba lọ́nà mẹ́rin ṣé ó ti yé yín Bẹ́ẹ̀ni. 800 ní ẹgbẹ̀rin igba lọ́nà mẹ́rin 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún torí 1000 ní Ẹgbẹ̀rún. ẹgbẹ̀rún igba lọ́nà márùn-ún ẹgbẹ̀rún kan 1000 ó dáa kí ni 10 Mẹ́wàá. ẹ̀wá kí ni ìyàtọ̀ mẹ́wàá àti ẹ̀wá Mẹ́wàá ni tí máa fẹ́ ka. mi ò gbọ́ yín Mẹ́wàá ni tẹ́ tí bá máa fẹ́ sọ̀rọ̀ ka ìwé sókè. pẹlẹbẹ yìí. Mo lè kà ní ọ̀kan, èjì, ẹ̀ta. ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣe àkópọ̀ nǹkan ní mẹ́wàá ṣe rí i pé ọ̀kan èjì ó jẹ́ mélòó méjì ṣóye yín Ó ti yé mi. ṣùgbọ́n ọ̀kan lélẹ̀ èjì lélẹ̀ àròpọ̀ àbí àkópọ̀ nǹkan ní mẹ́ tẹ́ bá sọ pé ẹ̀ẹ́dẹ́ ẹ ti gbọ́dọ̀ rí sáà sọ pé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ torí ẹ̀ẹ́dẹ́ pọ̀ mo rá sọ pé mo máa rí ẹ ní ọ̀la mọ̀ bóyá ọ̀túnla ni mo fẹ́ sọ tí bá sọ pé ẹ wá sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ṣé mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ni mo fẹ́ sọ kéèyàn má máa bẹ́ ó dáa kí lẹ̀ ń kọ Mo fẹ́ kọ kí ni 30 ọgbọ̀n torí 10 ní ẹ̀wá 20 ogún 30 ọgbọ̀n 40 ogójì ogún lọ́nà méjì 50 àádọ́ta torí 60 ní ọgọ́ta ogún lọ́nà mẹ́ta ọgọ́ta 70 àádọ́rin torí 80 ní ọgọ́rin ogún lọ́nà mẹ́rin 50 tá a sọ yẹ àádọ́ta yẹ a tún lè pè ní ẹ̀wádọ́ta ẹ̀wá dín ní ọgọ́ta àwọn tí ogún lè pín a máa pè wọ́n ní ọgọ́ àwọn tí ò lè pín ó máa jẹ́ àádọ́ níbi tá a ti rí àádọ́ta 50 ọgọ́ta 60 àádọ́rin 70 ọgọ́rin 80 àádọ́rùn 90 ọgọ́rùn 100 ó yá kí wá ní 1330. ẹgbẹ̀rún kan lé láàádọ́rin lé lọ́gbọ̀n. ẹgbẹ̀rún kan lé ní ọ̀ọ́dúnrún lé lọ́gbọ̀n. Bẹ́ẹ̀. ó yá ẹ máa sọ̀rọ̀ sókè o. Kí ni Yorùbá pè ní ẹ̀dọ̀ ilẹ̀ ẹ̀dọ̀ ilẹ̀? Mhm. Ẹ fún mi níbi àpẹẹrẹ. ilẹ̀ ni ilẹ̀ ni tàbí ilẹ̀ ni irú ilẹ̀ wo. Ẹ̀dọ̀ ilẹ̀. Ọ̀gá o. Ilẹ̀ tí ó tí ó tí ó tí ó ṣe kí ni. so soft. My God. Mo sọ bẹ́ẹ̀ o, ẹ tẹ̀mí síwájú. ilẹ̀ ni irú ilẹ̀ wo. Ẹ ṣàlàyé nǹkan tó. ilẹ̀ ó dáa ilẹ̀ ọ̀gbìn ni. Ilẹ̀ tó dáa fún
tó dáa fún kí ẹ máa gbìn nǹkan. ilẹ̀ tó dáa fún nǹkan ọ̀gbìn nǹkan tó dáa fún nǹkan ọ̀gbìn ilẹ̀ tó dáa fún nǹkan ọ̀gbìn ẹ bá ń pàtẹ́ ilẹ̀ tó dáa fún nǹkan ọ̀gbìn ó ní ẹ̀dọ̀ ilẹ̀. Mo gbọ́ ẹgbẹ̀rún kan lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ jẹ́ kí wo 1917. Kí ni 17? Ẹ ṣe sùúrù. Méje leléyìí. Ṣé méje ni àbí èje? Èje. Kí wá ni 17? Ẹ̀wá lé. Kí ni 10? Ẹ̀wá. Kí ni 11? Ọ̀kànlá. Ọ̀kànlá ẹ̀wá. Ọ̀kànlá òkè. Bá mi yọ. Ọ̀kànlá ẹ̀wá. Kí ni 12? Èjìlá ẹ̀wá èjìlá. Kí ni 13? No. Ẹ̀ta. Ó dáa. Ẹ̀tàlá ẹ̀wá. Kí wá ní 14? Ẹ̀rìnlá ẹ̀wá. Ẹ máa sọ pé ẹ̀rìnlá. Kí wá ní 15? Ẹ máa wá láti ogún ní 20. 15 máa jẹ́ àrúndín ní ogún. Kí wá ní 16? Ẹ̀rìndínlógún. Kí ni 17? Ẹ̀tàdínlógún. Kí ni 18? Èjìdínlógún. Kí ni 19? Ọ̀kàndínlógún. Kí wá ní 17 tá a sọ yẹn? Ẹ̀tàdínlógún. Lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Lé ní ẹgbẹ̀rún kan. ẹgbẹ̀rún kan. Ó yá. Tí Yorùbá bá sọ wípé ènìyàn dírẹ̀bà. Dírẹ̀bẹ̀. Kí ló túmọ̀ sí? Kí ló túmọ̀ sí? Dírẹ̀bẹ̀. Kéèyàn ṣe kí ni? Kéèyàn dín nǹkan. Ẹ ṣe sùúrù. Ẹ̀yin sùúrù kéèyàn dín nǹkan. Bí abọ́. Ṣé bí abọ́? Kì í ṣe díkè. Díkè. Ṣàánú mi ẹ tún tẹ̀síwájú. Ṣé mọ̀ pé ẹ ti dírẹ̀bẹ̀ ń bí báyìí? Dírẹ̀bẹ̀. Mo ti dé síbí. Ẹ ti dé. Kéèyàn bẹ̀bẹ̀. Ṣé Kwara lẹ ti wá? Bẹ́ẹ̀ni. Eléyìí níbo lẹ ti wá ní Kwara? Ìlọrin. Kò ralẹ̀ ní Ìlọrin. Ṣọ́ra. Ó ralẹ̀ ní Ìlọrin. Ẹ̀yin lẹ́ni gbogbo owó ẹ lè kọ sí ẹ lè tún ṣí awẹ́ mi o torí tẹ́ ti ń kọ sórí ara wọn yìí. Ẹgbẹ̀rún kan lé. Ẹ jẹ́ wo 1751. Kí wá ní kí ni 51? Àádọ́talélọ́gbọ̀n. Ọ̀kànlé tẹ́ ẹ bá sọ̀rọ̀ sókè tẹ́ ẹ bá sọ̀rọ̀ sókè àní gbádùn ara wa. Ọ̀kànléláàádọ́ta lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Ẹ jẹ́ wo diarrhea àbí dysentery. Ẹ máa ṣù. Ó ní ó yàgbẹ́ gburu. Ìgbẹ́ gburu ni
ìgbẹ́ gbuuru ni kí ni? Ní èwo? Ah, Ó yá, Méjèèjì. ìgbẹ́ gbuuru ni kí ni? méjèèjì ni. Ṣé ẹ̀yin pé yàtọ̀ síra àbí ẹ̀ pé yàtọ̀ síra? Àti Ìgbẹ́ gbuuru ni kí ni? Diarrhea ni ìgbẹ́ gbuuru. àti dà. Kí wá ni dysentery? Ẹ máa sọ̀rọ̀ sókè. Ṣé èèyàn máa yàgbẹ́ kó sì máa bì? Nísìnyí. Ó yá, mo ń gbọ́. Kéèyàn máa yàgbẹ́ léraléra. Ní diarrhea yẹn kí ló ń ṣe? Ni mo ti sọ pé eléyìí Ẹ ó ní kí èèyàn máa yàgbẹ́ Mhm. kó sì tún máa bì. gbà ń yọ. Ìgbẹ́ ọ̀rìn. Oh. Ìgbẹ́ ọ̀rìn. Ìgbẹ́ ọ̀rìn. Mo délé. Ó yá. Ẹ jẹ́ n wò. 1808 kí ni? Ẹgbẹ̀rún kan Mm. lé ẹgbẹ̀rin Ẹgbẹ̀rin lé lé kí ni? ẹ̀jọ. Ẹ̀jọ lé Kí ni ìyàtọ̀ láàrin ọ̀run ńlá àti ìlàsà. Ṣebí olóúnjẹ ni? mi ì gbọ́ làṣàrí o. Ọ̀run ńlá, ilá tó ti fọ́, ó ti gbẹ, wọ́n ti sá, ó ti gbẹ. Lọ̀run ńlá, ìlàsà. Ga o. Ilá tí gbogbo èèyàn máa ń sè. Bí ilá lásìkò. Ilá lásìkò yàtọ̀. Ilá lásìkò yàtọ̀. Ó yàtọ̀. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ìlàsà. Ìlàsà. Ẹ ṣàlàyé. Ẹ̀yin náà ẹ máa fún lówó ni ẹ fẹ́ kí n kọ yín lóúnjẹ ni. ṣebí ẹ sanwó níbi tẹ́ ti lọ kọ́ àwọn ẹ lọ sanwó, ẹ sanwó bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ sanwó fún mi, mo máa kọ yín ní bó ṣe ń ṣe ìlàsà. Lẹ́yìn ìsìn wo là ń ṣe? Mo ń gbọ́. Ọ̀run ńlá. Mo ti ṣàlàyé ọ̀run ńlá. Ilá gbígbẹ Bẹ́ẹ̀ni. la fi ń ṣe ọ̀run ńlá. Ìlàsà ńkọ́? Ilá tútù. Mo ti mọ̀. Ṣé o mọ̀ kí wọ́n sọ ilá tútù? Ewé ìlà. Ó ga ọ. Ẹ ṣé. Bá mi yọ òkè. Kò ṣe gbọ́. Gbọ́. Mi ò gbọ́ ni mo ní kán yọ. 1223 ó yá. Ẹgbẹ̀rún kan lé igba lé bẹ́ẹ̀ mo ń bọ̀. Mẹ́tàlélógún lé igba lé ẹgbẹ̀rún. Lé lẹ́gbẹ̀rún kan ó yá. Tí Yorùbá bá sọ pé ènìyàn fi irú fọná. Irú fọná. Èèyàn fi irú fọná kí ló túmọ̀ sí? Ó wá wàhálà ni. Kí ni? Ó wá wàhálà àbí ó kó sí wàhálà? Ènìyàn fi irú fọná. Fi irú fọná. Ó ti kó sínú wàhálà. Ó fi irú fọná. Mo ti dáhùn. Ó wọ jọ̀gbọ̀n àbí? Ó kó sí wàhálà. Ó fi irú fọná. Ẹ gbìyànjú. 1343. Ó ti dáa. Ogójì. Lé ẹ̀tàlélógójì. Lé ní. Ọ̀ọ́dúnrún. Lé ẹgbẹ̀rún kan. Lé lẹ́gbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin
Ẹ̀dùn. ẹ̀dùn Ẹ̀dùn. àti ẹ̀dùn. Ẹ̀dùn. Mm. Ẹ̀dùn. Kí ni ẹ̀dùn? ẹ Mo ló mà ṣe o. kí ni kí Ó ṣe ni pé mo mọ̀ ni. ẹ mọ̀ Tẹ̀mí síwájú. mi ò tẹ̀yìn sí nǹkan kan báyìí mo fẹ́ tẹ̀yìn sí ní sùúrù. Ẹ gbọ́ kí ni ìyàtọ̀ láàrin ẹ̀dùn àti ẹ̀dùn? Ẹ̀dùn. 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 Èèyàn dùn. ẹ̀dùn o ẹ̀dùn o Ẹ̀dùn. ẹ̀dùn ṣá ẹ̀dùn kì í ṣe ẹ̀dùn. Ẹ̀dùn ìyẹn túmọ̀ sí you are sweet àbí ẹ̀dùn ṣùgbọ́n ẹ̀dùn lélẹ̀ kì í ṣe ẹ̀dùn. Rárá o mo kàn lè ràn yín lọ́wọ́ ni mo dẹ̀ ti ràn yín lọ́wọ́ tó ó ti tó a. Ẹ̀dùn ni àáké abẹ́ ẹ̀ mọ̀ àáké náà ẹ mọ̀ àáké ẹ̀yà ọ̀bọ ni ẹ̀dùn. Tẹ́ ẹ̀ ṣe mọ ẹ̀dùn yìí gan-an ó yà mí lẹ́nu. Ìbéèrè kèlò 1222. Èjìlélógójì. Rárá o. Rárá kí ni? Èjìléní. Ogún. Lé igba. Lé lẹ́gbẹ̀rún kan. Dárúkọ oríṣi àdìrẹ márùn-ún nílẹ̀ Yorùbá. Tí n bá ṣì náà ẹ máa yọ. Tí n bá dárúkọ ilé náà ẹ máa yọ. Ẹ máa dárúkọ lọ. Mo fẹ́ pè ní èdè Gẹ̀ẹ́sì mọ́ Yorùbá ni. Ẹ pè é. Batik. Ṣé ó dáa oníbàtà ni àdìrẹ oníbàtà ni wà ó yá. Àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ wà ẹ tí gba àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ rí ṣé máa ń wà àdìrẹ. Mo ní ibi mélòó kan. Ẹ níbi mélòó kan kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ sókè. Mo sọ̀rọ̀. Ẹ sọ sókè ni. Àṣàdìrẹ ibi mélòó kan wà ní. Àdìrẹ alábẹ́là wà ẹ tí gbọ́ yẹn rí. Àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ wà ẹ tí gbọ́ yẹn rí. Àdìrẹ alábẹ́rẹ́ wà. Àdìrẹ oníkó. Pa òwe mẹ́rin tó ní adìyẹ. Kí ni ìbéèrè yẹn ná? Kí ni 51? Ọ̀kànléláàádọ́ta. Lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Lé lẹ́gbẹ̀rún kan. Pa òwe mẹ́rin tó ní adìyẹ nínú. Adìyẹ mi lágùn. Adìyẹ mi lágùn. Ìwà rẹ̀ ni ò jẹ́ àmọ́ ẹlẹ́dẹ̀ bí adọ́yọ̀ ariwo ẹ̀ lápọ̀ ọ̀pọ̀ la pè díẹ̀ la fi fún ọ̀pẹ kọ́dí ṣayọ ìfanfadì lápòyà ọ̀rẹ́ bàbá. Ó yá. Mẹ́ta. Ó dá ìfẹ́ yọ ó dá. Ẹ̀sùn kọ́tẹ́ Ó yá ẹ mi ò sọ mọ́. Ẹ dákun. Ó yá. Ẹ dákun. Ẹni sùúrù.
ìyá mi ẹ ti kúrò lẹ́kọ̀ọ́ ẹ kúrò lẹ́kọ̀ọ́ Bẹ́ẹ̀ni, ẹ dákun mo ti lọlé. ẹ ti lọlé ó ti kúrò ní ẹ jọ ó ti di ẹ dákun ó dà ó yá gbogbo Ẹ fẹ́ sọ nǹkan tẹ́lẹ̀. ẹyẹ ó dà ẹ fẹ́ yọkọ sí máa fi lẹ̀. Ìdí ń ta adìyẹ. Adìyẹ ẹyin. Ẹ̀tẹ̀ ìyẹn ni mo fẹ́ pa mi jẹ́ rántí. Èmi mo rántí ìyí ń ro adìyẹ àbí ìdí ń ta adìyẹ kídí kan sọ sókè. Akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí ń ro adìyẹ àbí akẹ́yìn jẹ́ ò mọ̀ pé ìdí ń ta adìyẹ. Ẹ bẹ̀rẹ̀ yìí. Ẹ ṣé. Bí mo bá sọ pé bí ojú akátá bá wú kì í ṣe ní adìyẹ láti máa gbọ́. Bí ojú akátá bá akátá máa ń jẹ adìyẹ ṣeréṣeré ni. Ẹ ti gbọ́ ojú akátá tó bá fẹ́ yọbọ o kì í ṣe adìyẹ ló máa bá ṣèdárò. Bàkókó bá sọgi lógo kò má gbọ́dọ̀ sọgi ọ̀rọ̀ èrè ìlú kì í ṣe ní àrífín. Kí ló kọ yìí yẹ? Dọ̀lápọ̀ kì í ṣe ní àrífín. Ó yá. $1,870. Kí ni? 100 lé ẹgbẹ̀rin. Ẹgbẹ́ mi. Bá mi yọ náà yẹn. Ẹ wá sí ìyá bó ti fẹ́. Ẹyẹ ká kọ báyìí. Ẹgbẹ́ mi. Ẹ wá wo no bó ti fẹ́ lẹ́lẹ̀. Ogún Jésù. 100 lé bẹ́ẹ̀ ni. A sọ pé bẹ́ẹ̀ kọ́. 100 lé ẹgbẹ̀rin. lẹ́gbẹ̀rin. Lẹ́gbẹ̀rin. Kì í ṣe ẹgbẹ̀rin. Lẹ́gbẹ̀rin. Lé ní ẹgbẹ̀rún kan. ẹ dákun. Ó yá. Sọ ọ̀rọ̀ Yorùbá mẹ́rin tí àmì orí rẹ̀ jẹ́ mídòdò. Mídòdò kì í ṣe mídòdò. Ẹ máa ṣì tẹ́ bá lo mídòdò. Mídòdò. Níbo lẹ ti wá nípa Ìlọrin? Lórere. Mídòdò. Tó bá ní kán support èèyàn wọ́n á ní wọ́n ń. Ẹ lo another. Ẹ jọ̀ọ́. Ìyá mi ibi àwí la dé yìí o ẹ lè sọ pé ẹ ń lọlé láti bí o kẹ máa mẹ́gbẹ̀rún mẹ́wàá yín lọ àbí kẹ ṣe dá ìbéèrè bóyá ẹ lè lọ sẹ́gbẹ̀rún lọ́nà ogún ìwọ̀n dẹ́ bá gba mídòdò yóò máa lọ sẹ́gbẹ̀rún 5. Ìjà ọ̀rẹ́ mídòdò. Wọ́n sọ kankan lọ lẹ́ẹ̀kan. Tó bá ní a máa support àgbájọwọ́ ni support ta fi ń sọ̀yà wọ́n a máa gbá tìyín a máa gbá ìgbátí ní ẹgbátí kéèyàn ẹ kì lẹ́yìn gbárùkù a máa gbárùkù tìyín support gbárùkù mídòdò ó yá ẹ fún mi ní mi. Ìfún yín mélòó? Mélòó ni kí n fún yín sọ? Ó yẹ fún mi lẹ́yọ̀ kan sí máa fún yín.
ẹ sọ nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan nínú Èwo? yìí tẹ́ fi ṣàlàyé fún mi. Gbárùkù. Ó yá, ìyẹn ti lọ. Ó ní aṣọ kan tí a máa ń wọ̀, a máa ń pè ní ó dàbí pé mi ò kí ń wọ rí iyẹ̀, mi ò kí ń gbárí iyẹ̀ mi dòdò. Ó kàn fún yín ni o kẹlẹ̀, ó kàn fún yín ni o gbárí iyẹ̀. Rárá àkọ́ǹkọ́kọ́ padà. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀ kẹ dáhùn ìbéèrè tó gbẹ̀yìn. Ó yá. Ẹ bá ṣì ó, tẹ bá ṣì owó yín máa nínú nǹkankan lọ. Ẹ sì ní oore ọ̀fẹ́ láti máa lọ pẹ̀lú 10,000 o tẹ́ ẹ bá mọ̀ o. Ẹ sì lóore ọ̀fẹ́ láti máa lọ pẹ̀lú 10,000 tẹ́ ẹ bá mọ̀ o. Tẹ́ ẹ bá mọ̀, tẹ́ ẹ gbà, ẹ máa lọ 20,000. Tẹ́ ẹ bá mọ̀, tẹ́ ẹ bá ti ní ẹ fẹ́ dáhùn ẹ̀, tẹ́ ẹ bá ṣì, ẹ máa lọ 5,000. Ọ̀rọ̀ pè sí jẹ́ ọ̀rọ̀ di. Ṣé ẹ mọ̀? Ó dà 10,000 kẹ torí tẹ́ ẹ bá. Ẹ sọ fún mi. Kí ni ẹ jẹ́ wò? Kí ni orúkọ obìnrin àkọ́kọ́, obìnrin tó jẹ ní tó jẹ aláàfin ní ìlú Ọ̀yọ́? Ẹ mọ̀ Ọ̀rànpọ̀tọ̀ níyìn. Ni mí. Ọ̀rànpọ̀tọ̀ níyìn Àjíún. Oh. Ọ̀rànpọ̀tọ̀ níyìn Àjíún. Ọbabìnrin. Ó dáa, ẹ ṣé gan ni o, inú mi dùn láti gbà yín lálejò lénìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn 10,000. Bí mo ṣe sọ ṣáájú, iléeṣẹ́ Honeywell àwọn ni wọ́n ṣe agbátẹrù abala yìí, àwọn náà ń gbárùkù tì wá. Ẹ̀yin náà kẹ́ bẹ̀rẹ̀ sí gbárùkù tì wọ́n, kán lè túbọ̀ máa gbárùkù tì wá. Okay, bye sir, I'm your sign. Kódà gbogbo nǹkan tó ń tà pátápátá náà ní ká fún yín, láti noodles wọn títí dé wheat wọn, títí dé spaghetti wọn, títí dé macaroni wọn, kí lélẹ̀ ọmọ orogun, títí dé ọmọ orogun wọn. Gbogbo nǹkan tí wọ́n ń tà pátápátá ni wọ́n ní ká fún yín. Ìpele ìdáná gan wà ń bẹ̀ láti lè máa fi ṣe iṣẹ́ tí ẹ ń ṣe ní ilé ìdáná. Eléyìí náà fún yín láti ìgbèrí lélẹ́yìí. Ìwé náà dẹ̀ wà ń bẹ̀ náà fún yín kẹ́ mú mọ́ ìyẹn. Eléyìí kẹ́ máa fi fa omi mu, eléyìí náà kẹ́ máa fi mu tíì. Ó dà bẹ́ẹ̀ àbí? Ó dà. Ẹ ṣé gan. Ó dà, ẹ ṣé gan ni o tẹ́ wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè. Tí gbénú ọ̀pọ̀lọpọ̀ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ a tún ti ṣe tèmi o. A tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe ti ẹ̀mí o. Tí a bá fẹ́ gbọ́ wa àbí ẹ fẹ́ kópa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálẹ́kọ̀ Fábílọ́lá lórúkọ mi, ìjọba nínú ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà ọ̀rìn arégbé di sọ́ọ̀dọ̀ fi roko arégbé dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba kó tó dìgbà míì. Ire o, pum. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó, ká lè jọ máa